tẹ́ ẹ bá wá ń gbọ́ tí mò ń kọ ọba aládé àní prophetess Mary aya Olúborí Olújùwọ̀n Láńbí wọn nínú náà pé kí n kọ́ba aládé o wọ́n pé ẹ ti sọdún ọdún yìí ẹ ó ṣe tẹ̀mí tọmọtọmọ nínú owó nínú ọlá àti nínú ìkú baálẹ̀ ọ̀rọ̀ èmi Òkìkí Ọlá wá wí pé ọba o ọba láṣẹ ọba ọba o ọba láṣẹ ọba kí là ń fọba pè ọba o ọba láṣẹ ọba kí là ń fọba pè ọba o ọba láṣẹ ọba ọba tó tó bí àró ọba o ọba láṣẹ ọba.